Osolo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó. Pẹ̀lú gbólóhùn ìlọ́rọ̀ tí wọ́n sì pe ọ̀rọ̀ tọ́rọ̀ ọ̀hún sì dáhùn làwọn tí wọ́n jẹ́ àpapọ̀ mọ̀lẹ́bí ifanyin Motou tó wà nílùú Ìpòbẹ́ tí igboro wọn bẹ ní ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwẹ̀rẹ̀ láǹfààní láti bẹ̀rẹ̀ ọdún wọn tí ṣọdúnrò ọdún 2021 níbi tí abọ́rẹ̀ ti láǹfààní àti pàbí ọdún kó tó di pé gbogbo nǹkan wá bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀wò. Eré èrò ọlọ́kan ọ̀jọ̀kan ní gbogbo àwọn tí wọ́n wà ní ojútọ̀ náà gẹ́gẹ́ bí obìnrin wọ́n bẹ̀rẹ̀ lẹ́yìn tí àgbàdún tí gbogbo nǹkan tó bẹ̀rẹ̀. Àwọn olóyè bíi ìyálóde, abọ́rẹ̀, àjànàorò, àṣèké, akówọ̀nrè àti gbogbo àwọn olóyè bẹ́ẹ̀ láǹfààní láti péjú pésẹ̀ síbi ayẹyẹ náà lásìkò tí ayẹyẹ ọdún náà ń lọ ní igboro Adekan tọ́pọ̀ èèyàn mọ̀ sí igboro ifanyin Motou. Ṣe ni gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n jẹ wọ́n mọ̀ ní igboro náà gẹ́gẹ́ bí wípé wọ́n ń ṣe àgọ́ lẹ́yìn tí kò wá ti jẹ tí wọ́n sì ti mọ̀ ní ìyá Ifanyin dáhùn níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ìbéèrè ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ránṣẹ́ sí ìyá Ifanyin láti bá wọn bójútó gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn. Ẹsẹ̀ kò gbèrò àwọn èèyàn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ọdún náà ló ń kà níbi tó ti wáyé tí onírúurú àwọn èèyàn láǹfààní láti péjúpésẹ̀ sí igboro Adekan tí gbogbo èèyàn mọ̀ sí igboro ifanyin Motou. Ọlọ́kan ọ̀jọ̀kan àwọn èèyàn tó wà ńbẹ̀ ni wọ́n fàǹfààní sílẹ̀ láti gbogbo bí ayẹyẹ ọdún náà bí ó ti lọ. Kásùmù ìṣẹ̀lẹ̀ ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.